Àgbékẹ́ aya Àdìsá ọmọ Èkìtì òkú ọdún. Boss lady ọmọ ológo ní sọjọ́ bí o. Àgbékẹ́ aya Àdìsá ọmọ Èkìtì òkú ọdún. Àgbékẹ́ ṣọdún ayọ̀ gbogbo aráyé ẹ gbọ́. Dọ́kàsí ṣọdún ayọ̀ o gbogbo aráyé ẹ gbọ́ o. Ọ̀rọ̀ bànújẹ́ oníkan ẹ o. Ọ̀rọ̀ bànújẹ́ oníkan ẹ o. Adéyínká ṣọdún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. Mú jòjò jàre. Mú jòjò. Nítorí pé ọdún bá ọ láyé. Mú jòjò. Nítorí pé ọdún ṣojú ẹ̀mí ẹ̀. Mú jòjò. Ọ̀rọ̀ yìí ó dàríwó bó bá lè mú jòjò. Ọ̀rọ̀ yìí ó dàríwó bó bá lè mú jòjò. Ìbálòdé tó ní o. Òṣùpá Akéwì mórí bá fọlọ́hún ọba mọ́rímọ́rí ọba alámọ̀tìmọ̀ yan. Lónìí mórí bá lọ́dọ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Dọ́kàsí o Adéyínká Olúwakẹ́mi mẹ́bí wọ́n ní kí n. Aya Aládìsá dákun mọ́ dání gọ̀jọ̀gọ̀jọ̀. Àyájọ́ bí rẹ̀ lóní jẹ́ korí jẹ́ òpẹ́lẹ́ ayé. Ọdọọdún làmí rórógbó, ọdọọdún làmí ràwùsá, ọdọọdún làwọn mọ̀rẹ́ òbí ìran. Orógbó lóní ògbó, òbí ti bí kú dànù lórí rẹ̀. Ẹ̀wà lóní ó mọ̀ wá kó sì mọ́ bẹ́ẹ̀. Pẹ́pẹ́pẹ́ lòun ṣe ilé àárọ̀. Àtẹ̀pẹ́lẹsẹ̀ mi tẹ̀ẹ̀nà. Àmọ́ bí ọjọ́ Arẹwà lóbìnrin onínúure oníwà ààrẹ. Àgbékẹ́ mẹ́bí wọ́n náà ní kí wọ́n dún ẹ̀ lóde. Máa mọ yín kan sọ́lá o. Ọmọ kan bí 1 mílíọ̀nù lórí ìrì ọmọ. Kò sí bó ṣe lè pẹ́ tó lé ayé. Òní tọ́náwó sàárè ọmọ. Wọ́n lóyún mọ̀ tiẹ̀ nínú afárá. Ekùlù mọ̀ tiẹ̀ lálá èrè. Òjò láwà mọ̀ tiẹ̀ nínú apà. Ọdún òní dé ká mọ̀ ṣe rí òbí ìran. Boss lady o ọmọ ológo ọmọ ní fọ́dún ìsòpin lágbára Ọlọ́wọ́n bá. Aláṣẹ àtolùdarí o donation mẹ́bí wọ́n ní kí n. CEO Lady Folodi ní UK dákun wọn dání gọ̀jọ̀gọ̀jọ̀. Oríire wa ní burú ìṣẹ̀dá rẹ̀ ò ní gbà bọ́dé. Ìlọ́wádìí ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Torí lá ló mórí kí yan o. Èmi mọ́ bọ́ tí kò kí ilé àwọn bàbá rẹ̀ tó fi fún ní lówó. Èkìtì nílé o. Èkìtì kété níṣẹ́ ilé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ. Ṣó pé máa ní ṣó lókè bẹ́ẹ̀ yẹn ni. Ọmọ olókè méjì ìtakọ̀tabo lórí ara wọn. Òkè làbọ̀bà kú ọ̀lú ayé pé o. Tálẹ́ni tí ó bọ́bà rè bí àgbọn. Ọmọ olókè 16. Mẹ́ta dúró bọ̀, mẹ́ta bẹ̀rẹ̀ bọ̀. Ọ̀kan lẹ́bọ̀ tẹ̀ fi gbòdó nínú ilé àwọn bàbá rẹ̀. Ọ̀kan tó kù lẹ́bí bọ̀ òrìṣà. Ọmọ òkè ńláńlá o tí ká mọ́ tó láyà. Bàbá yìí torí ìdẹ́wẹ́rẹ́ báwọn dáwọ́ gbọ̀gbọ̀ràn. Mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀. Ọmọ wa níyàn o ọmọ ẹkùn. Ọmọ mákàrà sábẹ́wù jẹ́. Èyí ṣe pẹ́ fi sáhùn. Ìṣẹ̀dálẹ̀ lè bàbá tirẹ̀ ni. Ọmọ sọ yóò tó sòrú. Ọmọ sàpátàdó Èkìtì ò fẹ́ràn kàbíyàn. Mẹ́bí nínú ilé àwọn bàbá rẹ̀. Ọmọ sẹ́wìrì lẹ́ẹ̀mẹ́ta. Àṣẹ ìsàmọ́dún. Òun wá ní rọ́lẹ́ apákan dápákan sí o. Ó wá dìlé àwọn yèyé rẹ̀. Ìbàdàn nílé o. Ìbàdàn lé olúyọlé ọmọ àjòrò sùn. Ilé máa jẹ gbín ó máa fi ìkarahun kọ́rí mu. Ìbàdàn lójó ìlú Àjàyí ìlú Bíkúnlé ìlú Ògúnmọ́lò lódò kẹrìírí lójógun. Ẹ̀yin lọ́wọ́ kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà. Wọ́n lákì wáyé ká mọ́ ṣe lárùn kan. Ìjà gbọ́rọ̀ lárùn Ìbàdàn. Àgbàlá Ògúnmọ́lá ti tó kókó sáré. Àgbàlá Ògúnmọ́lá jókòó bábẹ́ lómi lọ. Ẹ̀yin lọ́mọ Olúpinmọ́dé. Sọ̀bọ̀yọ̀ kéèyàn máa rí kéèyàn gbọ̀ngàn. Òjò láró mi wẹ̀lé àrólú. Àrólú owó ọmọ Fẹ́mi òjò tọ́ya. Eégún di 4 lè kó lé. Èmi ní ṣètò bí yóò máa wo. Pàká ló di 4 nígbà alẹ́. Kí ní ṣètò bí yóò máa wo. Ẹ̀wú wá di 4 mọ̀lú gbogbo.
ẹ̀wà ṣègùngùn bó ti lù ká mi lára bí àjèrè. Iwájú ológbòjò ìgbégún ni, ẹ̀yìn ológbòjò ìgbégún ni, ọ̀tún ológbòjò ìgbégún ni, òsì ológbòjò ìgbégún ni. Mo òkè mo wọlẹ̀, èmi ò rí bí wọ́n gbẹgbẹ́ lẹ́gùn sí mọ́. Ológbòjò ní yín sọ bọ́yọ̀ kí ọmọ àríkẹ́ ọgbọ̀n ọ̀gùn òjò láró mi wọ̀n ilé àróló. Tán bá ń sọ pé Ìbàdàn tí ó pójú lówó, ẹ wí fún wọn pé bàbá tí yín ṣòun ló mú bàbá tí wọn lẹ́rú lójú ogun. Ọmọ agbẹ́gì mọ́lẹ̀ ti béèrè jà, ọmọ agbẹ́gì mọ́lẹ̀ ti béèrè jẹ̀lé ara lé Olúyọlé o. Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo wà o, Ìbàdàn ni mo wà o. Bẹ́ẹ̀ bá ń wá mi tẹ́ bá mi lé, Ìbàdàn ni mo rè o. Happy birthday to you o, Dorcas Adéyínká Olúwakẹ́mi. Boss lady ti Sanjọ́ bí lóní mo wá kí okòrí jẹ́ òpẹ́ láyé. Òun mọ̀ ní fọ́dé yìí sópin. Adéníkẹ́ Abọ́sẹ̀dé iyì ọlá lónìí wọn mọ̀ kí wọ́n gbé jẹgbẹ́jọ. Olónínúure oníwà ààrẹ iyì ọlá mọ̀ rírì rẹ̀. Ó láṣẹ ìsàmọ́dún ó ní kó mọ̀ níjà ọgbà lọ́wọ́ àwọn ọdún ẹ̀ lóde. Tán bá wá níta ló ń kọrin ewì ṣe ti gbọ̀rẹ̀ Òṣùpá kéwì lèmi jẹ́ o. Èmi la fíjà kéwì tí wọ́n ń wí, àfíjà kéwì tó gbòde.